ẹ káàbọ̀ sórí kan náà ẹ fọ abalẹ̀ fún adada fídíò tó ṣẹlẹ̀ gbẹ̀ wá a máa pẹ́ fún yín pẹ́pẹ́yẹ pọmọ ẹ wo Lizzy Anjorin ló jáde tó tún tún pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ kí ni àwọn nǹkan tí Lizzy Anjorin máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí ta ni Lizzy Anjorin tú ẹ wo gbogbo ẹ̀ lẹ́ẹ̀ma náà fàlẹ́ láti jẹ̀gbádùn lórí ìkànnì wa tó bá yẹ gbígbà àkọ́kọ́ rẹ̀ tó dáa pọ̀ mọ́kọ́ bá a subscribe kó like kó comment kó share wà lè máa jẹ́ wáfà ní kọ́tẹ́ẹ̀tì ní ìgbàkúgbà lóòrèkóòrè sábà fi lè tà wà lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wo gẹ́gẹ́ bí sọ pé fídíò wa lẹ̀ sàmà play fún yín gbogbo àṣírí tí Lizzy Anjorin tó àtọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wá ẹ wo fídíò náà rè ẹ ká sojú abẹ́ kó. àsìkò yìí sọ fún Gistlover pé àwa kan tó rí wá ṣiṣẹ́ nílùú Nàìjíríà àti ní gbogbo àgbáyé àfàsìkò yìí sọ fún pé ó kùnà owó ọjọ́ ó dẹ̀ káàbọ̀ sí orí ètò ibi ìbàlẹ̀ ti máa gbọ́ òtítọ́ mo fẹ́ fi àwọn ẹ̀rí kan méjì mo wá bí láti fi hàn yín lénìí kó tó di wípé a bẹ̀rẹ̀ fúlì mo kọ́kọ́ fẹ́ fi nǹkan kan hàn yín so orúkọ tájọ́ máa pé Adótòṣì Amebo Gistlover èmi àti ń jọ máa wà mọ́ ó yá ká pè ní failed actress ní wọn àbí ká kọ́ máa pè ní Adótòṣì Amebo Gistlover so ẹ jẹ́ sáré pé yín níbẹ̀ pápápá ni eléyìí ò kò pẹ́ Ọlọ́run má jẹ́ ká ṣoore ṣe o ẹni tá a máa ṣoore fún tó máa bá tiwa jẹ́ kọ́lọ́run má jẹ́ ká ṣoore fún o èmi àti yín nínú ìrìn àjò wa nílé ọkọ wa nínú ayé wa níbi iṣẹ́ wa nínú ayé àwọn ọmọ wa èmi àti yín ò mà ní pàdé olórí burúkú Adótòṣì Amebo Gistlover the pathetic failed actress a mà ní pàdé ẹ o ẹ jẹ́ kí àfẹ́lẹ́ hàn yín ẹ jẹ́ ká fi eléyìí hàn yín wọ́n rẹ̀ gbà Lizzy ó sọ pé kíní kan irọ́ gbogbo ẹ̀ báyìí ló máa ní ìyànjú so now ẹ jẹ́ ká kọ́kọ́ fi eléyìí hàn yín ká tó máa lọ then mo máa play àwọn audios kan kó tó di pé a máa lọ but pending that time ẹ jẹ́ ká sáré fi eléyìí hàn yín ẹ ṣí o ẹ rí i pé àpẹ́ torí kéèsì pọ̀ lẹ́nìí now kí lẹ rí tí Adótòṣì Amebo Gistlover kí lẹ rí tó pè wá kí lẹ rí tó pè wá ń bí báyìí ṣé ti rí ṣé káwa náà pè ní former actress àbí ká ṣé ká pè ní failed actress àbí ká má pè ní failed actress ṣé ká pè Gistlover ní failed actress àbí ká má pè ní failed actress ẹ̀yin náà ẹ wò ẹ̀wọ̀n pé mi máa ń wá pẹ̀lú ẹ̀rí ni ẹ ti rí ṣé ká pè ní failed actress àbí ká má pè ní failed actress ṣé ká pè Gistlover Adótòṣì Amebo Gistlover ṣé ká pè ní failed actress àbí ká má pè ní failed actress so ẹ jẹ́ ká wo péjì yìí ẹ ó tiẹ̀ láwàlé àti ẹ̀dúpẹ́ ẹnu bílọ́níà lẹ́ ń wò yìí o ọrùn bílọ́níà lẹ́ ń wò yìí ojú bílọ́níà lẹ́ ń wò yìí àwọn ò kì í ṣe olóṣó olódo ẹ wò gbésí ayé failed actress o ṣé ti rí ìjọ òlélẹ̀ 12 hours ago ìdí tà ṣe ní fi òun àti Fọlálẹ̀ nìyẹn ṣe ti rẹ́ni tó ń polówó fún un ọjọ́ tí n bá gbé fámílì ẹni wá fún Àdàbí Pro Max mi ò fẹ́ gbọ́ nǹkan kan o ọjọ́ tí n bá ti gbé fámílì ẹni wá mi ì fẹ́ gbọ́ ó ń ṣe pé ó ń bù ẹ ti rí ìjọ́ tí n bá ti gbé fámílì mẹ́mbà ẹni wá àwọn olórí burúkú tó máa fi ojú wọn tó máa fi mọ sàárì ọmọ wọn tí wọn ò ní kéré oko délé ọjọ́ tí n bá ti gbẹ́bí wọn wá sídìí Ògún àbídìí èṣù mi ì fẹ́ gbọ́ Lizzy ń ṣe pé Lizzy mi ì fẹ́ gbọ́ o gbogbo ẹ̀yin fáǹsì mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ní fojú sunkún ọmọ yín ṣe ti rí ohun táwọn olórí burúkú ń tà ṣe ti rí àwọn aṣọ òkè ayé àtijọ́ àwọn aṣọ òkè tẹ́ pé tẹ́ bá wé sórí bad luck máa mú yín tí n bá ti gbé fọ́tò ọmọ wọn wá ẹ ti rí nǹkan tó ń ṣe fún àwa náà níbẹ̀ ṣe bí wọ́n ṣe ń búlì ọmọ wa ṣe bí wọ́n ṣe ń búlì ọmọ wa ibi tí wọ́n ti ń búlì àwọn ọmọ wa àti bísínẹ́sì wa náà ti ń polówó ọjà ẹ ti rí mi ò fẹ́ gbọ́ Lizzy ń ṣe pé Lizzy ń ṣe ẹ ti rí ibi tí wọ́n ti ń polówó ọjà ẹ ti rí ibi tí wọ́n ti ń àtàkì ṣe àwọn pé sáìtì ni mo wà yìí ṣe ẹ ti rí o ẹ ti rí pé sáìtì ni mo wà yìí tẹ́mi náà bá ti wá gbé wọn lọ sídìí Ògún ìdí èṣù ìdí Ọya mi ìfẹ́ gbọ́ Lizzy ń ṣe pé ẹ ti rí pé another one tún rè ẹ ti rí pé another one rè ṣe rí pé sáìtì ni mo wà ṣe rí bọ́n ṣe ń búlì bísínẹ́sì mi ṣe bọ́n ṣe ń búlì àwọn ọmọ mi tí n bá ti wá kó fọ́tò ọmọ wọn lọ sídìí Ògún àbẹ́ṣù
mi ìfẹ́ gbọ́ Lizzy ń ṣe pé ó ṣe ti rí nǹkan tí failed actress ń ṣe àbẹ́ẹ̀ rí nǹkan tí failed actress ń ṣe so bá a ṣe máa ṣe kí ni ṣe ti rí nǹkan tí failed actress ń ṣe ṣe ti rí ṣe ti rí nǹkan tí failed actress ń ṣe o níṣòro dáràn o èmi àti yín ò níṣòro dáràn ṣe ti rí o ṣe rí pé failed actress ṣe rí nǹkan tó ṣe ń bì báyìí ṣe ti rí ẹ ti rí bóyá ń búlì mi nìyẹn ó ń búlì business mi ó ń búlì iṣẹ́ mi ó ń búlì àwọn ọmọ mi in fact ó tiẹ̀ failed actress ó tún dárúkọ àwọn ọmọ mi síbẹ̀ so àwọn tó ń polówó fún àtàwọn tó ń celebrate lórí péjì yẹn tí n bá ti palẹ̀ fọ́tò àwọn ọmọ wọn ìjọ tí n bá ti kó dédé ogun ẹ̀dẹ̀ mọ̀ pé tá a bá fẹ́ ṣàdàbí àwa ò kì í ṣe pé àwọn tó ń polówó ọjà ń bẹ̀ kọ́ tá máa sọ ní pé ṣé èmi ni mo kọ́kọ́ wá bá yín ṣé èmi ni mo kọ́kọ́ gbé ìpolówó lọ síbi tí wọ́n ti ń búlì yín àtàwọn ọmọ yín tó bá ti jẹ́ èmi kọ́ báyìí ni kò ṣẹlẹ̀ sí yín àtàwọn ọmọ yín mi ìfẹ́ gbọ́ Lizzy mi ìfẹ́ gbọ́ so failed actress ṣé ká pè ní failed actress àbí ká kọ́ máa pè ní Gistlover nìkan ẹ má bínú mo fẹ́ lo lip gloss so Gistlover ó pẹ̀lẹ́ ó kùnà owó ọjọ́ sí mo rí pé ó ṣẹ̀ṣẹ̀ dé ojú ti ń wálẹ̀ báyìí how come Gistlover ó dẹ̀ wá blọ́ọ̀gì ìgbéyàwó tó ṣẹlẹ̀ níbi some weeks ago àbí month ó dẹ̀ tún dé báyìí kéèsì àwọn onígbéyàwó ló tún múràn ìyẹn ga o ìyẹn lè lélẹ̀ ṣó mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan failed actress àdó tó ṣe àmọ̀gàn Gistlover náà pé mo máa ń gbádùn bó ṣe máa operate ìwọ operate ìbíra ní pé ìwọ nìkan ló ní license tó lè búlé àwọn èèyàn tó lè ṣépè fáwọn ọmọ kókó tó lè pààyàn tó lè fáwọn èèyàn dìpẹ́ njó mọ̀ pé lójú àwọn ọmọ èèyàn ṣá bíríbírí ó dẹ̀ búlì Yọ Edochie ó dẹ̀ make sure pé first born ẹ̀ kú ṣá kò dẹ̀ sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀ ó dẹ̀ dìgbà tọmọ tiẹ̀ ó dẹ̀ sàn kankan àwọn kan tẹ̀ tí wọ́n fẹ́ máa la àwọn èèyàn lójú àbí nǹkankan wọ́n ló tún sọ pé ó fẹ́ lọ gbé wọn ó ga o Gistlover àbí ìwọ kọ́ ló lọ́mọ yẹn ni ọmọ ìwọ kọ́ ọmọ ẹ̀kọ́ ni ìmọ̀ akọ̀ǹsọ náà ni ọmọ pé gbà tẹ́mi ò ti rí ẹ bí 2-3 weeks ago mo gbà bóyá onínáwó ló ṣe busy mo rí pé o ò tiẹ̀ wáta fún bí i 2-3 months 2 months mo notice pé show kan tó ṣe o post list àwọn Agége so ńgbà tó wá post list àwọn ọmọ post àwọn Agége list yẹn o ti mọ̀ pé wọ́n máa wá sí DM ẹ o wá fìgbà yẹn ha invitation party tó ṣe allegedly ni o mo kàn ń rò bẹ́ẹ̀ ni pé Gistlover tó dẹ̀ wá kọ list àwọn Agége ṣó mọ̀ pé senate president ló kọ́kọ́ lọ fún bàbá ta píopío ṣó mọ̀ ìgbà yẹn bóyá o gba owó àbógbà àti ẹ̀mọ̀ bóyá o gbó lọ́wọ́ chacha àbí kí lórúkọ yìí tóun àti ta píopío yẹn jọ bóyá owó yẹn ló fi bẹ̀rẹ̀ preparation party àti ẹ̀mọ̀ mo kàn rí wípé lẹ́yìn ìgbà tó ti parí kéésàn bàbá ta píopío yẹn kàn lọ ráì pé báyìí ló ti bẹ̀rẹ̀ preparation party ṣùgbọ́n tó wá yá tó wá wò pé ó máa ní ìdáhùn èèyàn ńláńlá ní party yìí o kí ló lè ṣe o mo ní pé ó wá fún wa ní list àwọn ó fún wa ní list àwọn Gabriel gbà tó wá fún wa ní list àwọn Gabriel yẹn mo wọ́n pé ṣé Gistlover fẹ́ for opportunity yẹn àwọn tó bá ti lọ sí DMA a wá sọ fún wọn pé mo fẹ́ kẹ́ lọ sí party Gano sí kan o mo kàn sí ìrò ni o ṣé o mọ̀ pé mo rí party kan nìyẹn ṣá ṣé o mọ̀ pé gbogbo àwọn tó fi sí gay list yẹn gbogbo wọn ló kún party yẹn tó máa kúrò ní party báyìí àwọn ẹgbẹ́ lẹ́yìn bá bẹ̀rẹ̀ sí ní ṣàwọn máa wọ pé ṣé wọn ló ní party yẹn ọkọ̀ mọ́nà party yẹn bóyá party ẹ ló máa jẹ́ pọ̀ngbà tá àti ẹ̀rí ẹ mi mọ bí mo ṣe lè béèrè lọ́wọ́ ẹ̀ tí mo kọ́ pé ṣé party Gistlover ní ṣé Gistlover ó mú kọ́ tẹ wọ́n ìjọ tí n bá rí ẹ mo wá rí pé o ti dé ní àná àbí ìjẹta wọ́n pé since tó ti dé ṣé wọ́n ló ṣe party ní Uganda sorry Libya ìwọ ló ṣe party ní Libya okay gay list tó release because gay list yẹn ni o post last tó fi wá lọ bẹ̀rẹ̀ preparation party
so mo dẹ̀ tún wá notice nǹkan kan nígbà tó ṣe gay list yẹn mo notice nǹkan kan àbójú mi lórí mi tiẹ̀ mọ̀ mi ì mọ̀ nígbà tó ṣe gay list yẹn tán ó dẹ̀ àwọn kan tó wá fún ẹ lówó bá mi pé àwọn kan tó wá fún ẹ lówó àbí nígbà tó ṣe gay list yẹn ó ga kọ́lọ́ máa ṣọ́ wà níbọ̀ ẹ má bínú ẹjọ́ nígbà tó ṣe gay list yẹn tán mo lérò pé àwọn kan wọ́n tún wá fún ẹ lówó because ó dà pé ìgbà tó ṣe gay list ara ẹgbẹ́ fún onídòwó gan-an because lẹ́yìn gay list yẹn báyìí ó wà dàbí ìgbà tó lọ bẹ̀rẹ̀ full preparation allegedly ni o ó dàbí ìgbà tí ó lọ bẹ̀rẹ̀ full preparation lẹ́yìn ìgbà tó ṣe gay list yẹn tán later wọ́n wá sọ pé àwọn tí o ṣe fún gay list yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn fún ẹ lówó o pé bọ́dẹ̀ yẹn fún ẹ lówó dúró hold on. Hello, sir. Sir, I'm your boss, sir. Hello, sir. Okay, sir. Mo ń bọ̀ ẹ̀yìn tèmi. Gist lover. Ìgbà tó ti dé sìn, máa bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí ó rú mi lójú ní ọwọ́ ẹ̀ o. Kí n tó bẹ̀rẹ̀ kéèsì wà tí kí lorúkọ ẹ̀ ní ìfẹ́ kíkùn mi sílẹ̀ so gist lover so nígbà tí o wá ṣe list gay yẹn wá realize pé àwọn èèyàn ńlá ló kó síbẹ̀ pé gay ni wọ́n kò yẹ ṣọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn wá sí dm wọ́n wá fún ẹ lówó wọ́n bribe ẹ off báwa náà ṣe máa ń ṣe nígbà yẹn ó ti yẹ ṣọpa máa ń san owó gbà ẹ nígbà gist lover jọ má bà wá lórúkọ jẹ́ excuse me má bínú àwọn tí mo dẹ̀ rí tó kúrúkọ wọn sí gay yẹn àwọn èèyàn ńlá ó wá dàbí wípé owó tó gbà yẹn ló wà lọ fi bẹ̀rẹ̀ preparation yẹn mi ò wá rí ẹ mọ́ for very long time ní ọkọ bá tún sọ fún mi pé kò kí n ṣe pé gbowó nìkan o bó for opportunity gay list yẹn ó fi pín invitation gist lover kẹ kò jẹ́ pín invitation ẹni kí n máa wò ó pé party tí wọ́n ṣe ní Kenya party tó ṣe ní Kenya pé máa rí wípé àwọn tó kó sínú gay list báyìí náà máa kún party yẹn bìrìbìrì gist lover èmi ò tiẹ̀ wá náà bá sọ pé ẹ tún change venue o pé Sokoto ni ẹ fẹ́ ṣe party gist lover ní tòótọ́ àfi bí copy and paste àfi bí copy àwa wo orúkọ àwọn tó post ń gbà yẹn sí gay àwa bẹ̀rẹ̀ sí ní mark register àwa rí pé eléyìí yes eléyìí present eléyìí present bó ṣe mú gẹ́lẹ́gẹ́lẹ́ nìyẹn o àìmọye account details tá ti múlẹ̀ ní station táwọn ọlọ́pàá bá fẹ́ mú gist lover wọ́n máa mú àwọn ọmọ mẹ́ta àwọn ọmọ tó ń bá gbowó directly tí wọ́n kó lọ sí Àbújá lọ́jọ́ kìíní àná bóyá sì wà ní kóòtù àbí wọn ò sí ní kóòtù àti ẹ̀mọ́ kókó kò yẹ àti ẹ̀mọ́ kókó yẹ tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ mú gist lover wọ́n mú ọ̀rọ̀ àwọn ọmọ tán kó ń gbà yẹn ni wọ́n ti yẹ sóò wọ́n ò pé ó wá jẹ́ pé copy and paste gbogbo àwọn tó wá rí ní gay list yẹn a wá rí wọn gẹ́lẹ́gẹ́lẹ́ nínú pati Sokoto yẹn mo bá wò pé pati Sokoto yìí lágbára aṣá ń wá ẹ èmi dẹ̀ ti sọ fáwọn èèyàn mo ní o máa tó dé pé ojú ẹ di ní sọmọ pé Èkó sí Sokoto kò easy so mo wá rí pé nígbà tá bẹ̀rẹ̀ kéèsì Fọlá lánàá ẹ̀jẹ̀ tàbí jẹrè mo wá rí wípé ó wá dé nígbà tó dé ó mú rìpọ́ọ̀tù kankan bọ̀ láti Sokoto ìyẹn pati tí àwọn ọba Sokoto ṣe ó tiẹ̀ mú rìpọ́ọ̀tù kan mo wá gba ibo ló wà gist lover dà àárín kankan bó tún ṣe gbé
ọ̀rọ̀ àwọn ìgbéyàwó nígbéyàwó ni ó dẹ̀ fún wa ní rìpọ́ọ̀tù ìgbéyàwó tó lọ ṣe ní Sokoto máa gbà kí n rán ẹ létí bóyá o ti gbàgbé àbò sọ̀rọ̀ cheese ni àbí gbogbo àwọn àṣírí ìgbéyàwó tẹ́ lọ ṣe ní Sokoto yẹn àbó ti sọnù bí fíìmù Lizzy ṣe mọ̀ pé ìgbà mi wà fíìmù máa ń sọnù so máa fò pé kí n bèèrè lọ́wọ́ mo wá rí pé o ti dé ní àná so Adotoshi Amebo Gistlover the failed actress herself báwo wà ní ó ní sọ kọ́kọ́ fún wa nípa ìgbéyàwó tó lọ ṣe ní Sokoto ó tiẹ̀ wá láwọn ọmọ kan tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kankan pé ọmọ tó ṣèyàwó Sokoto yẹn o wọ́n nílé àwọn ìyá bàbá ẹ̀ ló ń gbé pọ́mọ àti ẹ̀wà ọmọ kókó ó Gistlover fún wa ní story because kò ní fẹ́ rọgbọ kò fẹ́ continue story oní story kò má fún wa ní story tó lọ ṣe ní Sokoto yẹn kò ní rọgbọ ó rí pé ìwọ náà pè mí náà ní former actress èmi náà pè failed actress ó ti yẹ then Fọlá wá sọ̀rọ̀ lánàá Fọlá ó sọ̀rọ̀ lánàá ẹnu ìṣó Fọlá ó wá ṣe fídíò kan ó wá jẹ́wọ́ pé báyìí ni ìwọ òdẹ sílé ní gbogbo ìgbà yẹn wọ́n láwọn tí ò lọ sí pati Sokoto gan wọ́n náà ti àtàkì wọn wọ́n ní gbọ́n tí ò lọ sí pati Sokoto wọ́n náà ti àtàkì wọn so mo fẹ́ kó gbé wedding tó ṣe ní Sokoto yẹn kó gbé program ẹ̀ wá o so nínú àwọn audio Sàríù tá wá ń gbọ́ Sàríù bá lóun mú ẹ dáadáa pé ìwà àtòun ẹjọ́ sùn ẹjọ́ ń jí ni pẹ̀jọ lè pọ̀ ó ní kódà Sàríù sọ fún wa ó fọ̀rọ̀ ó fi tì Gistlover Sàríù ló kọ́ mi jẹ́ o ó ló ti sọ fún un dáadáa ó ní bó ṣe ń fìdí mi ló ń fìdí òun ó ní ìfà tó ló fìdí òun dáadáa débi wípé o ò gbà ti Lizzy o pé kàkà kó sọ̀rọ̀ Lizzy wàá sọ̀rọ̀ àwọn kan ló bá tún sọ fún ó ní woman ni ẹ́ wọ́n pé woman kẹ̀ ṣé pé woman ni ẹ́ ṣé pé woman ni ẹ́ ní Sàríù bá sọ pé woman ni ẹ́ o pò gba tèmi o Adotoshi bá tún sọ kí ló sọ́rí Adotoshi Sàríù bá tún sọ wípé kódà Gistlover ó fẹ́ dàbí Gistlover ó ló bímọ méjì nǹkan tí kò wá rántí sọ fún wa bóyá ọkùnrin ni ọmọ méjèèjì àbí ọkùnrin àbóbìnrin kan obìnrin kan wọ́n Sàríù sọ̀rọ̀ tó pọ̀ Gistlover ọ̀rọ̀ polówó kọ́ bọ̀ mo wá rí pé nígbà tí wọ́n náà ti rí pé mo gbóhùn sókè láti bí ìjẹta ó wá ṣe kí ni ó wá sáré wá lánàá dídé tó dẹ̀ dé yẹn gbogbo èrò ọkàn mi ni wípé ó fẹ́ wá ṣàlàyé fún wa pé àtòótọ́ o obìnrin ni ẹ o pati Sokoto pati ẹni o kò dẹ̀ sí nǹkan tí anybody lè ṣe pati Sokoto sí ìsòtì jẹ́ pati ẹni ò ní sọ kankan ní gbà wọ́n á rí pé bóyá o sì fẹ́ kí n sọ ìgbọ́n fẹ́ sọ pati Sokoto o a ní láti mọ bó ṣe lọ wàhálà this life need to ṣe rí wọ́n ti report to Instagram méjèèjì bó bá ṣe ń drop video fine video ní more views ju life lọ video yẹn ní more views kan ju life lọ ti report Instagram méjèèjì dóò mo ní Instagram mi o mi ẹ ti tọkọ mi lè lò bọ́ mo pé ká kú download ká máa post ṣé ti yẹn ìyẹn wà pa so wọ́n tó ṣẹlẹ̀ ní àwa ń wò ó lábábẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ dem kí n tó máa lọ Adotoshi new year new resolution ni o anybody tó bá polówó fún màá wá fún wọn màá wá fọmọ wọn màá wá fún ìyàwó torí ó wá fún mi ó wá fọmọ mi Lagos lately àti all Instagram pages tẹ́ bá ti post photo mi ṣé mọ̀ pé content creator lèmi náà ṣé mọ̀ pé mo dẹ̀ ń tajà ẹ lè máa mú content àwọn ọmọ mi kẹ́ máa post ẹ̀ sí page yín àwọn tẹ́ ń polówó fún ni máa lọ fún máa lọ fọ́mọ wọn máa lọ fún ìyá wọn máa lọ fún business wọn ṣé ẹ̀yin èèyàn faramọ́ abẹ́ faramọ́
Gistlover anybody tó bá wá fún nísìn mo ti ẹ̀ mọ̀yàn kan dáadáa tó súnmọ́ ẹ tó gbádùátì fún ẹ mo ní fọ́tò àwọn ọmọ ẹ mo ní fọ́tò ọkọ ẹ mo ní fọ́tò yẹ ẹ náà kò dẹ́ ń ṣe wọ nìkan gbogbo Instagram yẹn nísìn èmi náà ti pé mo ti ní team àti Facebook ibi tán bá ti ń bú mi anybody tán bá ṣe advert fún bẹ́ẹ̀ mo máa wá fún wọn máa wá fún ìyàwó irú bó ṣe gbé mo ní wá nísìn nǹkan tí mi ṣe lọ fún mo ní ní àná ni wípé màmá mo ní wọ́n ti bá mi sọ̀rọ̀ ṣó ti yẹ òun ló ṣe cover mo ní but tó bá continue náà mo ṣe lè padà o ṣó ti yẹ so gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣe rí ọ̀nà tá lè gbà láti lè fi bọ́ lọ́wọ́ aninilára àwọn tó ń sponsor wọn làwọn tó ń gbàdúrà fún wọn ẹ jẹ́ ká lọ fún wọn ká lọ fún ọmọ wọn ká lọ fún ìyàwó ká lọ fún bàbá wọn ó ti yẹn irú àṣírí àwọn ní HIV nísìn àṣírí fọkànbalẹ̀ Lizzy máa dọ́dọ̀ ẹ̀ jẹ́jẹ́ mi ni mo jókòó ìwọ ló wá jẹ́jẹ́ mi ni mo jókòó ìwọ ló wá bó o dẹ̀ ṣe wá yẹn sórí ibi tẹ́ ẹ fi mí sí kò tẹ́ mi lọ́rùn àtàwọn tó ń gbé polówó fẹ́wọ̀n tó ń búlì mi ibi tẹ́ ẹ fi mí sí kò tẹ́ mi lọ́rùn ẹ dẹ̀ ti sọ mí di àjẹgbodò èmi náà á fà yín kúnra gbogbo wa jọ máa wà ń bí tá bá ti wá bẹ̀rẹ̀ ọdún èpè tá print fọ́tò àwọn ọmọ yín print gbogbo a máa lọ bẹ́ẹ̀ ṣó mọ̀ pé tó bá dé under page failed actress Amebo Adotoshi Gistlover tó bá dọ́dọ̀ page ẹ̀ sìn wà á rí pé èpè náà ń ṣe fúnra wọn àtàwọn ọmọ wọn so tèmi náà bá fẹ́ dá èpè yẹn padà máa lọ sídìí Ògún máa lọ sídìí Èṣù máa lọ sídìí Ọya ó wá lóòṣà kan nílùú mi òòṣà yẹn ni mo rán sí àwọn ará Tom Jones nígbà tán ni mo jí gold ibẹ̀ gangan ni máa gbé fọ́tò àtàwọn fọ́tò ọmọ ẹ lọ máa dẹ̀ gbé fọ́tò business ẹ débẹ̀ in case anybody tó bá ń bẹ̀rẹ̀ rajà kó lè pàdé àgbákò ṣé ẹ faramọ́ àbẹ́ ẹ faramọ́ ẹ̀yin èèyàn mi ṣé ká ṣe bẹ́ẹ̀ àbí ká máa ṣe bẹ́ẹ̀ ṣé ká ṣe bẹ́ẹ̀ àbí ká máa ṣe bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn náà máa sọ wípé Lizzy ó ṣe ẹ tún máa ń sọ gbólóhùn kan ní ẹni tó bá ṣẹ̀ nìkan lọ fún irọ́ ìwọ tó wá fún mi ó fẹ́ káwọn ọmọ mi níyà ni èmi náà abẹ́ yí kádàrá àwọn ọmọ ẹ̀ padà káwọn ọmọ tiẹ̀ náà lè fọjọ́ ọlọ́jọ́ lọ kó lè mọ sàárè wọn since tí o ti ṣe mi ni mo wá fún ọ ìwọ tó wá fún mi ó mọ̀ pé mo lọ́mọ náà ó dẹ̀ mọ̀ pé mo lọ́kọ ó mọ̀ pé mo lẹ́bí mo lára ó dídí wá fún mi torí ó fẹ́ kí àwọn ọmọ mi níyà adé palẹ̀ mọ́ ẹ̀mí àwọn ọmọ ẹ̀ àfikún ẹ̀mí tèmi so wá lè tètè gbá àwọn ọmọ ẹ̀ sí rèwerèwe gbogbo yín tẹ̀dẹ̀ wà lábẹ́ comment section Amebo Gistlover yẹn àtẹnitá Amebo Gistlover ń polówó fún tí n bá máa ṣe dápadà pé yẹn mo máa gbé yín dédìí Èṣù máa gbé yín dédìí Ògún mo máa gbé yín lọ síbi tó wù mí ni torí ẹ̀yin náà ń ṣépè fáwọn ọmọ yín lọ́ndà comment section yẹn sórí ẹ̀yin blackmailers ẹ̀yin lẹ̀ lọ́pọlọ ẹ̀ mọ nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn tó ń gbádùátì fún yín àwọn lórí burúkú báwọn tán ti sìnkú ọmọ orí nǹkan téèyàn ṣe pọ́n bá téèyàn jẹ́ ó gbádùátì lọ́bẹ̀ èmi náà bá tiẹ̀ jẹ́ ẹjọ́ babaláwo òde kóòtù ṣé ká ṣe bẹ́ẹ̀ dẹ̀ mú fàsìkò yìí sọ fún other victims tó ń go through irú nǹkan tí mò ń go through àbẹ́yìn tó ń bọ̀ wá fún lọ́jọ́ iwájú any platform tó bá ti búlì ẹ̀ palẹ̀mọ́ ẹni tí wọ́n tó ń praise lórí page yẹn palẹ̀mọ́ ẹni tó ń ṣàdvàtì fún lórí page yẹn gbé wọn lọ sídìí òòṣà má lo bible má lo Quran gbé wọn lọ sídìí òòṣà ìyẹn ló máa wà òkè ṣó mọ̀ pé ẹni tó ń wúrú ẹni tí a fi hàn yín sí lọ́dà Amebo orí bá Amebo ṣe ń búlì àwọn ọmọ mi náà àbí Amebo búlì Florida àbí kò sórúkọ t'Amebo pé Florida olórúkọ t'Amebo pé Florida tèmi náà bá ti palẹ̀ mọ́ àwọn ọmọ ẹ̀ tí mo lọ rí èpè yẹn padà sórí àwọn ọmọ ẹ̀ ó máa sunkún ó máa kú ni o wàá lọ station wàá lọ kóòtù kò sílé ẹjọ́ àbí kóòtù tó máa ní kẹ́ lọ́ máa ṣèkà fọmọ lọ́mọ pé kí n wá dákẹ́ everything tí n bá lórí page yẹn becomes a weapon so now ẹ jẹ́ ká listen sí Fọlá àti failed actress Amebo Adotoshi Gistlover pápápá ni mo fẹ́ ṣe show yìí torí mo rí pé ọwọ́ alẹ́ yẹn
àwọn tó máa ṣe show pọ̀ gan. Ẹjọ́ ta ló faramọ́? Tẹ́ bá faramọ́ ẹ bá mi dìbò pé mo faramọ́ kó máa lọ bẹ́ẹ̀. Mr. Ayọ̀, mo ti padà mórúkọ yín, mo gbóhùn yín lọ́dọ̀ ọ̀rẹ́ mi Àmọ̀pé, my beautiful sister. Àǹtí Àmọ̀pé, ọ̀rẹ́ mi Àmọ̀pé, thank you. Ó ní sister wa kan náà tí mo rí sí ẹ̀ṣọ́ wọn, àwọn méjì mẹ́ta tí mo rí sí ẹ̀ṣọ́ wọn. Ṣé rí ẹ̀yin tí mo rí sí ẹ̀ṣọ́ yín, ìdí tí mo ṣe rí sí ẹ̀ṣọ́ yín lélẹ̀. Tọ́rẹ̀ bá ti pẹ́ jù ó máa ń dọ̀tá. Àwọn tá a kó mọ́ra, ìlara ti jẹ́ kó máa dọ̀tá. A dẹ̀ nídìí ẹ̀yin ọ̀rẹ́ tuntun tẹ́ mú òtítọ́, tẹ́ gbé òtítọ́ dání. Àǹtí Olúṣọlá Yusuf, ó máa hàn mí kí n ṣe ẹ̀ṣọ́ yín. Ẹ máa ń bú àwọn olóṣèlú, mi ì lè ṣe ẹ̀ṣọ́ yín. In fact, tí n bá mọ̀ yín pé ẹ máa ń bú olóṣèlú, Àǹtí Olúṣọlá Yusuf, mi ì ní fẹ́ súnmọ́ yín àǹtí mi. Àwọn olóṣèlú tẹ́ ń bú yẹn, failed actress, Adótòṣì Amebo Gistlover, ó máa ń kọ́ tiẹ̀, ó máa ń sẹ̀ndì ẹ̀ sí DM wọn. Tẹ́ bá ti wá jẹ́ fans mi, ó máa wá sọ pé èmi ni mò ń sponsor yín. Nǹkan tó fi kó bá Very Dark Man nìyẹn. Àǹtí mi Olúṣọlá Yusuf, ṣé mọ̀ pé mo ṣe fẹ́ kẹ́ máa wá síkò? I cannot wait to ṣe kíni. Tẹ́ bá ti bú Ṣèyí Tinubu, tẹ́ bá ti lọ bá wọn bú Tinubu, tẹ́ bá wá síkò gan mi ní fẹ́. Àǹtí mi ẹ gbójú ń bẹ̀, kò sí tó kàn mí àti pẹ̀lú olóṣèlú. Àwọn ará ìlú tó dìbò fún wọn sọ para ní wọn náà. Kí ni tèmi àti yín? Àǹtí mi, ó dàbí kí èèyàn lọ máa ṣe ṣòfò Lizzy nsìn. Ó máa lẹ́yìn. Lizzy òṣè, Lizzy òru ló ń ṣe ṣó, ó máa lẹ́yìn. Nígbà táwọn ará London bẹ̀rẹ̀ sí ní ṣe ṣó fún mi, ṣé kò lẹ́yìn àǹtí mi? Ṣé mo lé wọn kiri? Mi ì lé wọn kiri, ṣé kò lẹ́yìn? Àǹtí Olúṣọlá Yusuf, kéèsì àwọn Tinubu tẹ lọ́n tírìtì yẹn. Àwọn ọ̀tá yín tí ò fẹ́ kẹ́ wo Èkó mọ́ ló ń gbé wá. Àwọn Adótòṣì ń kọ́ ti fídíò yìí. Onídàkọ́ fi yín sí wanted list lẹ́kọ̀ọ́. Mi ì lè bá yín sọ ilé lẹ́yìn máa sọ online torí èèyàn dáadáa ni yín. Abiyamọ ni yín, tẹ̀dẹ̀ máa jèrè ọmọ yín. Àǹtí Olúṣọlá Yusuf, àtẹ̀yìn àtàwọn tó kù tẹ̀ ń dúró fún Lizzy Anjorin, ẹ jẹ wọn mọ́. Lọ́jọ́ oúnjẹ àwọn ọmọ yín, wọn ò ní fi ń ṣàwátì. Àǹtí Olúṣọlá Yusuf, ó máa ń wù mí. Ẹ mọ iṣẹ́ yín tó jẹ́ wípé tán bá ṣí ẹ̀ báyìí máa sáré lọ delete ẹ̀ ni. Mo ládírẹ́sì àǹtí mi. Èmi dẹ̀ ní mi ò sùn tí mi owó, tí mò ń ṣiṣẹ́ tí mo ní property yìí. Tẹ́ bá lẹ gbèjà mi díẹ̀ ló ń bú Ṣèyí Tinubu. Ó máa lẹ́yìn àǹtí mi. Èmi tí mo wà níbi tí mo ní property, èmi tí mo fi gbogbo ayé mi kó nǹkan jọ. Tó bá dijọ́ kan tó bá ní kan lọ máa wá nǹkan kan tí ò sọnù kiri lọ́dọ̀ mi ńkọ́. Ẹ mọ̀ pé àwọn tó mọ̀ pé ẹ súnmọ́ mi náà ló ń gbé kéèsì àwọn Ṣèyí tí wọ́n kúrò mọ́ àwọn Ṣèyí Tinubu ni. Wọ́n Ṣèyí Tinubu ò ṣe strategy ni wọ́n fi kó bá Very Dark Man nìyẹn. Ẹ jẹ́ kí n sọ strategy tán fi kó bá Very Dark Man. Màá sọ fún yín lẹ́nìí kẹ́ gbọ́. Ṣé rí ijó tó kọ́kọ́ gbé Very Dark Man, tán kọ́kọ́ gbé gbàrà. Àwọn àgbàlagbà kan wà tí wọ́n dúró fún Very Dark Man. Àwọn àgbàlagbà yẹn, àwọn téèyàn gbọ́dọ̀ kíkà bọ̀ lójú ni. Kò ń ṣe pé wọ́n sọ pé wọ́n dúró fún Very Dark Man. Lára wọn wò mí báyìí. Everybody rally around, ó team up. Wọ́n dúró fún Very Dark Man. Wọ́n fi Very Dark Man sílẹ̀. Adótòṣì Amebo Gistlover, the failed actress, ó wá lọ gbé àwọn ẹ̀dá kan dìde. Wọ́n wá lọ bá Very Dark Man. Wọ́n wá ní pé aburú ṣẹlẹ̀ sí àwọn. Orúkọ àwọn tó help Very Dark Man gangan yẹn náà wá dá pé àwọn náà wà ní charge case yẹn. Ṣé mọ̀ pé activist dẹ̀ Lákírọ̀gùn ọmọ ọlọ́mọ kò tí ì mọgbọ́n Adótòṣì Gistlover, kò tí ì mọ strategy ẹ̀. Àwa ti mọ̀ ọ́. Àǹtí mi, àwa ti mọ̀ ọ́. Àwa ti mọ̀ ọ́. Òun lè ṣe rí pé kò lágbára, kò jẹ́ nǹkan kan o. Adótòṣì Gistlover, failed actress, ó máa ń ṣọ̀yàn lóhùn mu ni. Ṣé rí bó ṣe máa ń kọ̀ tiẹ̀ sórí Amebo Gistlover, bó ṣe máa ń kọ̀ tiẹ̀ nìyẹn. Á dẹ̀ send ẹ̀. Kò mọ àwọn ènìyàn o, á send á fi bá wọn dọ̀rẹ́.
á wá instigate wọn láti ṣàbùrú fún mi. Ó ní nǹkan kan tó máa ṣe lórí TikTok yìí. Àǹtí Olúṣọlá Yusuf fẹ́ bá mi tag wọn ṣe wà ń bí, tẹ́ bá wà ń bí kẹ́ jẹ́ kí n gbọ́. Gbogbo abiyamọ tí ò ní fọwọ́ ẹ̀gbọ́n ọmọ ṣe jẹ́ máa rí kọ́mẹ̀ntì yìí. Ṣé rí Adótòṣì Amebo Gistlover? Ó mọ̀ pé Lizzy tóun bá fà, ó mọ̀ pé spiritually Lizzy sangun kò wá lè wà fún Lizzy. A wá lọ sórí cyberspace, a lọ sórí TikTok, a wá lọ pè wọ́n fúnra ẹ̀ nígbà míì. Ìgbà míì á lóun ṣe empowerment, a kó wọn jọ fún wọn ní 5,000, a ní kọ́ bóun lọ fún Lizzy. Ó ti mọ̀ pé gbogbo èpè tí Lizzy bá ti ṣẹ́ orí wọn àtọmọ wọn ló ń lọ. Ẹ ti rí strategy yẹn, fúnra ẹ̀ ló máa pè wọ́n. Ó lè lo 1 hour, ó lè lo 30 minutes, ó lè kó 100,000 lẹ̀, a ní kọ́ fún wọn ní card 2,000 naira or card for 5,000 naira. Ẹ rí wípé látijọ́ ọjọ́ ètò lọ ṣènáwó, ẹ rí pé àwọn ará TikTok ló dilé mú fún. Ọmọ tó dilé mú fún Tom Jones, Àǹtí Olúṣọlá Yusuf ibo lọmọ yẹn wà. Àǹtí Olúṣọlá Yusuf, ọmọ tó dilé mú fún Adótòṣì Amebo Gistlover failed actress fún kéèsì Tom Jones, àǹtí mi ibo lọmọ yẹn wà. Ṣé bẹ́ẹ̀ rí wípé nígbà tí Adótòṣì fẹ́ ṣe ganu sí, ẹ rí pé wíìkì yẹn lọmọ yẹn kú. Ǹjẹ́ rí kó feel remorseful? Ǹjẹ́ rí kó kọ any letter? Ọmọ yẹn wà náà tó máa ń ṣe voice London Amebo Gistlover o. Torí wípé ikú tó yẹ k'Adótòṣì kú, b'Adótòṣì ṣe máa ń pa àwọn èèyàn tí ọjọ́ ayọ̀ wọn bá ti kù dẹ̀dẹ̀, ọmọ yẹn ló gba kú yẹn kú. Ó wá lọ, Akínrọ́gun bá ṣáná sí láùdù. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú àwọn pípù yẹn nìyẹn, ìyàwó tó gbà sílẹ̀ nígbà tí wọ́n kọ́kọ́ mú lọ s'Àbújá. Akínrọ́gun bá bẹ̀rẹ̀ sí ní bú àwọn ẹ̀. Mi ìdẹ̀ ní access sí Akínrọ́gun. Lọ́yà Akínrọ́gun kẹ̀dẹ̀ ní mo rí pé ó ti súnmọ́ àwọn ọmọ ti bí. So mi ò kọ́ lè kú kiri kí n dé ẹ̀mọ̀ ẹ̀ pé lọ́yà lágbájá Vincent ń ta sí agẹrẹ. Àwọn tó gbálẹ̀ ló lọ ń bù set-up ní Adótòṣì ló rọ́dọ̀ yẹn. Ibi tí mo ti kọ́kọ́ mọ̀ wípé ó ṣeé ṣe kó bojú ọmọ Akínrọ́gun yẹn jẹ́ nígbà tí mo ti rí lọ́yà Akínrọ́gun tí mo ti rí pẹ̀lú dọ̀kásì láti bò síbò connect dot wọ́n ti má Akínrọ́gun. Kí ni lọ́yà Akínrọ́gun ṣe lọ́dọ̀? Mi sọ wípé kí ni o, bóyá mọ̀ pé dọ̀kásì àtà dọ̀kídọ̀kí dọ̀ọ́dọ̀ dọ̀kí lọ́mọ dọ̀ọ́dọ̀ Dorcas bá mi táàgì mọ́mí ẹ̀. Mo fẹ́ gbé voice Fọlá kan wálé ni. Mi rò pé o ti gbọ́ voice yẹn rí. Tó bá ti wá gbọ́ voice yẹn rí, o pay attention sí rí. Mo gbé voice yẹn wálé. Nígbà tí mo ti rí, mo ti wò pé ọwọ́ tẹ̀ tí wá ti Akínrọ́gun kí la fẹ́ ṣe. Mi ìdẹ̀ ní nọ́mbà tí mo lè pè sí. Mi ìdẹ̀ mọ́ tó jẹ́ real Instagram ẹ̀ kí n má lọ aláàtì fake Instagram ẹ̀. So bí àwọn ènìyàn wọ́n ṣe pè mí nìyẹn pé Akínrọ́gun kí wọ́n nǹkan tó ṣe fún àwọn ẹ̀bẹ̀ pọ̀ lọ́jọ́ yìí. Akínrọ́gun wá fún wọn lẹ́ẹ̀kínní, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin. Takínrọ́gun bá dẹ̀ fẹ́ wá fún wọn, ó máa ń dárúkọ wọn tán ni, kí n pè, kò kí ń dà pé ó máa lárúkọ mọ́ wọn lórí. Ó máa lárúkọ mọ́ wọn lórí. Mo dẹ̀ sọ fún wọn ní bàbá mi ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹni tó ṣẹ̀ wọ́n ní kódà ẹni tó ṣẹ̀ ló sẹ̀ǹdì ẹ̀ sáwọn. Wọ́n ní ẹni tó ṣẹ̀ tí Akínrọ́gun ṣẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ló sẹ̀ǹdì ẹ̀ sáwọn. Mo ní ẹ̀sà kan tí mi ṣe ń dá sọ̀rọ̀ lọ́rọ̀ ní ẹlọ́nà kò dẹ̀ sí kéèsì tán lè gbé wá
ẹ lè bá mi bẹ̀. Wọ́n ní kò burú ojú àtúnra rí òwe àkàlàmà. Case close. Nísìnyí tán tún ti wá ní pé kí Akínrọ́gún máa bọ̀ wá sí Àbújá. Kódà nígbà tí wọ́n gbé recently ta bẹ̀rẹ̀ sí ní sáré fún, tẹ bá notice mi níjọ́ tó jáde a lè jó tó ránṣọ́ mi. Wọ́n ń ṣọ́ mi. Kódà nígbà tí mo ń rútù fún yẹn mo ní láti wo ìmọ̀ ọ̀rọ̀ politics rẹ̀ sá. Mi ìfẹ́ wàhálà ní Lagos State ni. Kò kí n ṣe pé bóyá mo dúró fún àbí nǹkan kan. Number one, ẹ bá ní mo dúró fún. Bí ọmọ ló jẹ́, irọ́ lòun àtàwọn ọmọ. Ó ti ṣẹ̀, òun náà dẹ̀ ti gbà mí rí, ó ti ṣoore fún mi rí. Ọ̀rọ̀ politics ni mò ń sọ. Ó ti yé wọn, wọ́n mọ̀ pé mo ṣe rútù fún. Ìtorí ẹ̀ níjọ́ tán release ẹ̀ bó ṣe dùn mọ́ mi nú tó, mi lè ṣe kíni, mi lè gbé sójú. Now nígbà tí mo wá rí pé wọ́n tún ti ní kó máa bọ̀, àwọn tàdé lè pé ó ti lọ tà sí àkèrè sọ́dọ̀ wọn. Kò dẹ̀ mọ̀ pé àwọn tó mẹ́jọ àwọn ẹni yẹn wá ọ̀dọ̀ tó sì field actress nídọ̀ yẹn ti wá. Àǹtí Olúṣọlá Yusuf, ẹ dàgbà jù mí lọ, ẹ mọ ayé jù mí lọ, kódà ẹ̀gbọ́n jù mí lọ. Torí ìdí bàbá lọmọ ti bókó, kò sí bí mo ṣe lè gbọ́n tán láyé Àǹtí Olúṣọlá Yusuf. Iwájú báyìí lè rán bèrò, a sì kì í pẹ́ kó ọgbọ́n ni. Ẹ má lọ sọ́dọ̀ àwọn olóṣèlú, ẹ má lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba. Àwọn tó gbédè wa ló wà bẹ́ẹ̀ sí. Ẹ jẹ́ ká fèsì àwọn ọ̀tá wa. Ìjọba tó wà nísìn, àwọn gan wà àwọn tó máa bá wọn àdó tó ṣìjà. Ìjọba wo lẹ rò pé inú ẹ̀ máa dùn pẹ̀lú kéèsì Gistlover? Energy tá máa lọ fi búlì àwọn tí ò ṣẹ̀ wá. Ẹ jẹ́ ká fèsì Gistlover tó ń fi wá gba ransom lọ́wọ́ wọn, tó dẹ̀ tún gba ransom lọ́wọ́ àwa náà. Ẹ jẹ́ ká gbádùn voice ìbọ̀dà yẹn tó wà lórí TikTok. Àmọ̀rí ọ̀rẹ́ mi, mo sì máa bá yín jà. Àmọ̀rí ọ̀rẹ́ mi, mo máa bá yín jà. Lagos lately àti gbogbo ẹ̀yin Instagram users, your vendors will suffer from photo mi àti video mi ten post. Mi lè sọ jù bẹ́ẹ̀ lọ. Kò sí bí wọ́n ṣe lè wọ́n ní ètò ẹ̀ kí n gbọ́. Tí gbogbo wa bá jọ fàájá fúnra wa, station àti kóòtù wà ń bẹ, tàjọ máa kóra wa lọ. Kò sí wàhálà. Bóyá mi ni máa san dá méjì sàbẹ́ ni. So mo ń pè yín yàn. So Àǹtí Olúṣọlá ló máa wùn mí kí n ṣe ẹ̀ṣọ́ yín o. Ṣùgbọ́n ẹ lè máa bú, àbí kẹ́ máa sọ̀rọ̀ sí Ṣèyí Tinubu, àbí bàbá mi Tinubu, bàbá mi dáadáa, àbábúrò mi Ṣèyí ọmọ ọlá. Tí dádì mi bá ti ní pé ó ń lọ nìyẹn, incoming. Àǹtí Olúṣọlá ẹ máa ní sùúrù. Adótòṣì ò ládírẹ́sì, àwa ládírẹ́sì, àwa ti kọ́rọ̀ jọ, àwa ti ṣiṣẹ́ àti làágùn. Ẹ mọ̀ pé bó ṣó tẹ́ ń ṣe yẹn, wọ́n ń gbé wá ni, wọ́n instigate pẹ̀lú WhatsApp ni wọ́n fi instigate yín, wọ́n kọ́ ti show yín. Adótòṣì dẹ̀ ń sọ fún Ọlọ́run wípé mi mò sponsor yín, ẹ̀yin ò já sí ni. Àǹtí mi, ó máa dìpù bí ògbó ejò. Ẹ jẹ́ gbádùn brọ́dà mi. Mr. Yo. Síyẹ̀tì náà ẹ̀ẹ́dẹ̀ dúró tó tẹ̀ fi lè bá màá yẹn fà á. Ẹ sà, mọ máa tó bá fà á yìí. Kò sẹ́ni tó lè kó màá yẹn. Lílì àjọ. Ìwọ mi ti ráyè títí ẹ. Àmọ̀rí. Wo àṣírí mò ń kó létí ni. Ẹnu lásán ò bá yín ṣe. Mò ń kó létí fọ́tò gbogbo yín àti fọ́tò àwọn ọmọ mi. Kí n dẹ̀ gbé àṣírí Fọláwà. So ìjọ tí bá máa ṣàdábí. Kí wọ́n yẹ ní ìdílé káká ṣe fọkànbalẹ̀. Mo gbọ́. Sísítà mi, dáàdi wa, mọ bí èèyàn tí èèyàn bá rí èèyàn bá sọ̀rọ̀ ìṣètì téèyàn lè commit suicide.
ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Mọ́rímọ́ nǹkan kékeré tán ṣe fún ẹ ní pé ìyá ẹ̀ fò jáde ẹ wá wo nǹkan tó ti ṣe fún Lizzy láti jọ rẹ̀ ẹ wo nǹkan kékeré tó rọra ṣe fún Mọ́rímọ́ sí yẹn ẹ wọ́n tó jáde ìyá ẹ̀ jáde àbúrò ẹ̀ jáde gbogbo àwọn fúnra ẹ̀ jáde wọ́n tún lọ pa láàfà bẹ́ẹ̀ ni so ẹ wá bẹ́ẹ̀ ni ẹ wá wọ́n Amori ẹ wá wo ogun tí ọmọ yìí dá ṣe nígbà tí Lizzy ti lọ sí Àbújá tó ti lọ sí Kwara àbí Ìlọrin tó padà dé ibẹ̀ ni mo ti mọ̀ pé wọ́n wà lẹ́yìn ọmọ mọ tó fẹ́ ṣe fún ni wọ́n fẹ́ jẹ ojú ẹ̀ mọ́lẹ̀ wọ́n fẹ́ kó lọ sẹ́wọ̀n ìbàjẹ́ dọ́pọ̀ ìbàjẹ́. Ṣẹ́gbọ́n, I am happy we have some brilliant people on this cyberspace. Aunty Amori, you are doing wonderfully well. Gold or silver, I have none. Ololope, and I want you to keep it up on your page. Ibi tí wèrè apànìyàn wà ni wèrè àgbànìyàn wà. Kò kí ṣe gbogbo wa la máa dedicate page wa fún ìṣubú ọmọlàkejì. Ẹ jẹ́ ká wá kan dúró, ká fi page wa ṣe ìdúró àti gbígbà ọmọlàkejì. Ní some years back, Aunty Amori, tó bá jẹ́ pé irú yín wà, ẹ sábọ̀dọ̀ onígbòrò tó bó ṣe gbòrò, Gistlover onígbòrò tó bó ṣe gbòrò. Àwọn àdó tó ṣe àmẹ̀bọ̀ Gistlover failed actress, wọn onígbòrò tó bó ṣe gbòrò. But people were scared. Then it was 100% negative. But now, I think dilute wọn. Wẹ́rẹ́wẹ́rẹ́, if we can team up this way, is it a kó jẹ́ 50-50? Or kí òtítọ́ wà ní 90, kí irọ́ wà ní 10? Ẹni tó bá dẹ̀ fẹ́ ṣorí burúkú tọmọtọmọ ẹ̀, ó lè bá rọ̀ lọ. I will say thank you again for this wonderful platform. Tẹ́ fi gba àwọn ọ̀jọ̀gbọ́n láyè. Mi ò jáde wá sọrí wípé nǹkan tó fẹ́ ṣe fún mi ní Ìlọrin ni wípé wọ́n fẹ́ bójú mi jẹ́. Wọ́n bẹ̀bẹ̀ nílọrin náà. Wọ́n dẹ̀ kúnlẹ̀ lọ́dà nílọrin. Gbogbo ọ̀nà tó yẹ kán gbà ní Ìlọrin ni wọ́n gbà. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wọn nílọrin pé bó jẹ́wọ́ èdè kí ló dẹ̀ fà á. Nítorí pé wọ́n fún mi lóyè nílẹ̀ Yorùbá. Nígbà tí Àdótòṣì failed actress àmẹ̀bọ̀ Gistlover tó bẹ̀rẹ̀ sí ní attack mi tí mo dẹ̀ ń sọ fún pé kó lọ check profile mi ò lọ sẹ́wọ̀n rí. Nǹkan tó prompt ẹ̀ nìyẹn. They were desperate to send my enemy to prison just to destroy my enemy's profile. Wọ́n ti wá gbàgbé pé táwọn bá padà ran àwọn ọmọ àwọn lọ sí ẹ̀wọ̀n ikú òjijì táwọn ọmọ wọn máa lọ tí ò ní dé mọ́. Mo sì dúró lórí òtítọ́ mi wípé bísínẹ́sì kankan kò gbé mi dé prison rí, kò gbé mi dé station rí, kò dẹ̀ lè gbé mi lọ. As of today, Lizzy Anjorin is the best person tẹ̀lé ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀, tẹ̀lé ra ilé lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá ra ilẹ̀ lọ́wọ́ mi, tẹ́ bá ra ilé lọ́wọ́ mi. Number one, ó máa ń jẹ́ kí kéèyàn get attention àwọn ọmọ èèyàn on time. Kò sí nǹkan tó so ìyá àti ọmọ pọ̀, bàbá àti ọmọ, ìyàwó ọkọ àtàwọn ọmọ, kò sí nǹkan tó dùn tó wípé kẹ́ fún wọn ní platform ibi tí gbogbo yín lè jọ máa pàdé gẹ́gẹ́ bí ẹbí. Ẹ má bínú mo yàbàrà ni mo ṣe padà lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyá ló wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada. Àwọn ọmọ yín ti fi yín lẹ̀. Àwọn grandkids yín wọn kún wọn wá mọ́. Torí pé nígbà tẹ́ ní irun dúdú tẹ́ fi sáré tó yẹ kẹ́ pè mí kẹ́ ralẹ̀ kẹ́ kọ́lé. Tẹ́ bá sọ fún àwọn ọmọ yín pé this December we are going to Nigeria to go and celebrate it. That alone ó lè mú ẹ̀yin àtàwọn ọmọ yín kẹjọ wà papọ̀. Àwọn grandchildren yẹn gan ló máa sọ wípé mommy daddy let's go to grandma, let's go to Nigeria. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín ló wà nílùú òyìnbó tó yẹ kán wà ní Nigeria, kán wá jẹ senator, kán wá jẹ reps, kán wá jẹ governor. Ọ̀pọ̀lọpọ̀ yín ibi tẹ́ ń ralé sí, ibi tẹ́ ń ralẹ̀ sí, ibi tí ó jẹ́ wípé
wọn ò ní oore tán lè ṣe fún yín. ẹ gbọ́ mi sórí ọ̀tọ̀ ni kò kọ́lé sí Èkó ọ̀tọ̀ ni kò kọ́lé sí àárín àwọn tó mọ èèyàn. Lizzy Anjorin ò ní jáde kí ni mo tó gbá mo tó àwọn bọ̀ mo dúpẹ́ pé gbogbo ibi tí Adótòṣì Amebo Gistlover the failed actress gbogbo ibi tó gbé mi lọ gbogbo bẹ̀ pátápátá ní ẹdìyẹ mi ló ti kó ó tó kó ìmọ̀ padà sílé gínígíní láì farapa. Gbogbo ibi tí Adótòṣì Amebo Gistlover the failed actress gbogbo ibi tó gbé mi lọ gbogbo bó ṣe lọ tí mọ̀ àwọn tó gbé mi lọ sí Ìlọrin àwọn tó gbé mi lọ Àbújá wọ́n gbé mi dọ́dọ̀ DSS gbogbo ibi tó gbé mi lọ pátápátá I've been able láti ṣe kíni láti bá àánú Ọlọ́run pàdé. Mi ní lọ fẹ́ni tí ò lọ fún mi ní bú ẹni tí ò bú mi. Mo dẹ̀ dúpẹ́ pé Ìlọrin àtàbújá àti gbogbo ibi tó ń gbé mi lọ kò kí ń ṣe ọ̀rọ̀ pé mo jalè. Tó bá jẹ́ pé mo jalè ni mi ní lè jáde. Tó bá jẹ́ pé mo lu jìbìtì ni mi ní lè jáde. But Adótòṣì ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan dán mi wò. Ó ti fi dán mi wò. Adótòṣì fẹ́ rán àwọn ọmọ ẹ̀ tó máa mọ sàárè wọn ìyẹn failed actress ó fẹ́ fi rán rẹ̀ lẹ́wọ̀n just because wọ́n fún mi lóye nílẹ̀ Yorùbá. Adótòṣì ní kan palẹ̀ mọ́ àwọn films mi kan ló sọnù all because ó fẹ́ fi ṣe fíìmù sú mi ṣe. Nígbà tó wá yá failed actress ó wá pè mí tí mo act lójoojúmọ́ ó bẹ̀rẹ̀ sí ní pè mí ní former actress nítorí nǹkan tó plan yẹn tó ṣe ní kán delete film. Àsìkò ọ̀rọ̀ tí ì tó àsìkò ọ̀rọ̀ ń bọ̀. Ẹ lọ wo gbogbo àwọn tí mo ní issue pẹ̀lú lórí cyberspace yìí ẹ fún mi lẹ́yọkan nínú wọn tó jẹ́ èmi ni mo kọ́kọ́ lọ fún wọn. Ẹ sọ fún mi pé èyí mẹ́ṣọ́ nínú gbogbo àwọn pípù yìí ìwọ ló kọ́kọ́ lọ fẹ́lẹ̀ ẹ fún mi lẹ́yọkan. Adótòṣì the failed actress Amebo Gistlover mo ti ń ṣe bọ̀ ọjọ́ ti pẹ́. Ẹ wọ̀rọ̀ Fọlá mo máa gbé evidence Fọlá kan wá nísìnyí kẹ́ ẹ fi ti ara yín gbọ́ nǹkan tí Fọlá sọ. Ẹ má bínú ẹjọ́ fúnra ara yín ẹ má fi ti ara yín gbọ́ lẹ́nu Fọlá. Gbogbo yín tẹ́ wà nílùú òyìnbó ẹ ní tàjò gbé sájò ẹ nílò Adótòṣì failed actress nínú àwọn ọ̀rẹ́ yín níbi iṣẹ́ yín ẹ ní wọn. Ìyá Débí pé bọ́ ṣe wà yẹn wọ́n kọ́lé wọn lọ́wọ́lọ́wọ́ Zimama bọ́ ṣe wà yẹn òun náà kọ́lé tiẹ̀ lọ lọ́wọ́. Kò sẹ́dá tó máa súnmọ́ mi tí ò ní kọ́lé. Tó bá tó àsìkò ọdún àbí àsìkò December ẹ rí bí èmi ọkọ mi àti àwọn ọmọ wa ẹni bó ṣe máa wálé. Tá a bá ti mú lókùnkúndùn fáwọn ọmọ yìí wípé every bye o ẹ jẹ́ ká máa pàdé níbí báyìí. Even tó bá ti padà lọ márì tó bá lọ́kọ tó bá níyàwó wọ́n máa sọ wípé mo ń lọ bá mọ́mì ṣọdún mo ń lọ bá dádì ṣọdún. Olórí burúkú máa lélẹ̀ mo ti blọọkì mo ń lọ bá dádì ṣọdún o mo ń lọ bá mọ́mì ṣọdún. Apart wípé mo ń lọ bá mọ́mì ṣọdún mo ń lọ bá dádì ṣọdún. Ẹ jẹ́ ká sáré nígbà tí wọ́n wá dúdú ká fìdí nǹkan mọ́lẹ̀. Ó dá pé ẹ̀ṣẹ̀ tèmi ṣe Adótòṣì nìyẹn nígbà tá Adótòṣì ti rí lé kọ́ ó believe pé kò sí ìran Yorùbá kankan tó gbọ́dọ̀ rí lé kọ́ bóyá torí ẹ̀ ló ṣe desperate
láti fọwọ́ ẹ̀ sí òkú àwọn ọmọ tó tààrẹ jáde. Bọ́ inú mi dùn àǹtí Àmọ̀rí, kò kí ń ṣẹ̀yìn nìkan, mo ní woman kan náà, mo máa ń rí iṣẹ́ wọn sórí péjì mi, mo ní àwọn alárùbáríkà kan náà lórí TikTok tí wọ́n ti mú òtítọ́, and they were so proud of Lizzy. They are not afraid of putting Lizzy Anjorin up there. Ìtumọ̀ ni wípé òtítọ́ ti ń lékè, òtítọ́ ti ń lé rọ́bà. Ẹ wo Adótòṣì, Amebo Gistlover, nígbà tó fẹ́ ṣe nǹkan, kí lẹ rí tó ṣe? Kí lẹ rí tó ṣe? Kò fi péjì rẹ̀ fi báyà rẹ̀ jẹ́. Lọ́jọ́ tọ́mọ ẹ bá gbére ayọ̀ ẹ̀ dé, tí Adótòṣì bá fẹ́ báyé ọmọ ẹ jẹ́, má gbàgbé pé platform tó ti contribute sí rí ayọ̀ no máa fi dúró. Never say never. Tí Lizzy la rí lẹ́ni, we don't know the next victim. Ìgbà kan no gang up láwọn kan lórí, ní ìfẹ́ dárúkọ wọn, nítorí pé wọ́n pọ̀, wọ́n successfully pull down a lot of people. Ẹ wo àwọn tó gbé mi lọ sí Àbújá, gbé mi lọ gbá, gbé mi lọ àwọ̀, gbé mi lọ Kòkó Bàbá Ṣàṣọ. Wọ́n ń bà tí wọ́n jẹ́ láì ṣe tèmi, fi polówó ọjà fún wọn. Ṣáwọn lè gbàrú ẹ̀? Just 2 shoes from Lizzy Anjorin. Gbogbo àgbáyé dàrú. Just 2 shoes. Just 2 shoes. Wọ́n dẹ̀ ń búlì ìyá mi, wọ́n ń búlì àwọn ọmọ mi, wọ́n dẹ̀ fi polówó ọjà fún wọn. Wọ́n dẹ̀ láwọn ń tajà. Ìyá yìí sọ kankan níbẹ̀ yẹn, inú mi dẹ̀ dùn. Who does that? Àṣírí olórí burúkú, àṣírí oní HIV tó máa mú sàárì àwọn ọmọ ẹ̀. Ẹ wòjọ́ tó ti ń kẹnu bọ̀rọ̀ ilé, ó ti ń kẹnu bọ̀rọ̀ ilé, ó ti ń kẹnu bọ̀rọ̀ ilé. Èmi náà dán wò ni, mo dán wò ni. Nígbà tó wá lélẹ̀ tó lo fọ́tò mi tó porúkọ mi, mo mọ̀ọ́mọ̀ fún hádà, mo fẹ́ wò wípé iye èèyàn tó ti bá títí wọn jẹ́ tí wọ́n dẹ̀ dá lóhùn rí, tó bá jẹ́ òun ní ṣe máa sọ. Unfortunately, she fell for my trap. Ẹ wo àwọn tí àwọn aṣábíkiri ń polówó ọjà fún, tó fi ń bà tèèyàn jẹ́. Kò ń ṣe oṣù kìíní, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta, kì í ṣe ọdún kan. Táwọn èèyàn kan dẹ̀ náà ń bàjẹ́, wọ́n fi ń polówó fún mi. Wọ́n wá jáde for just 2 days. Gbogbo àgbáyé wá dà o. Kò dẹ̀ sí àwọn tó ń ṣèkà yìí tí wọn ò ní connection pẹ̀lú Adótòṣì. Gbogbo wọn ló ní connection pẹ̀lú Adótòṣì. And I will still advise you guys, kó tó rajà lọ́wọ́ anybody, make sure wípé wọn ò ní connection pẹ̀lú Adótòṣì. Tó ń bá ní connection pẹ̀lú Adótòṣì, wọ́n á gba owó ọwọ́ ẹ̀. Tí nǹkan kan ò ní ṣẹlẹ̀, wọn ò dẹ̀ ní deliver. As you can see pé syndicate ni wọ́n. Syndicate ni wọ́n. At least gbogbo ayé rí bọ́n ṣe ń búlì mi, tó ń búlì ọmọ mi, búlì iṣẹ́ mi, búlì ọkọ mi. Wọ́n fi ń polówó ọjà fún mi. Just 2 days. Tẹ́ bá fẹ́ ralẹ̀, ẹ pè mí. Tẹ́ bá fẹ́ ralé, ẹ pè mí. Bọ̀ tó rí kan ṣoṣo tó lè ṣe fúnra ẹ̀, kó má bàa ráre nínú ilé council lọ́jọ́ alẹ́. Òun náà ni wípé èmi kò ralẹ̀ àbí kò kọ́lé. Tó o bá ralẹ̀ lọ́wọ́ mi, mo sọ́rí mi ò rí bẹ́ẹ̀ kọ́lé. I don't have time. I only dedicate my time for my landlords. I dedicate my time. My landlords that bought lands from me are the only person tí mo create time for.
torí pé ọ̀tọ̀ ní kẹ́ ra lẹ̀ ọ̀tọ̀ ní kẹ́ rí lé kọ́ sí. And I'm telling everybody watching me this evening, in Sunday, I am not calling you just to come and buy land. I am calling you to bring back your children. Let's see the governors among your children. Let's see who can represent Etiosa. Let's see the senators among your children. We can team up and make it happen. Igbos, they've done it already. Next election, you will understand my point. Next election, you will all understand my point. Ikú ò ní pè mí àtẹ̀yin olólùfẹ́ mi. I will be able to tell you pé ṣebí mo sọ fún yín pé majority carry the vote. Ẹni tó ralẹ̀ jù ló ní say politically. You don't need politics money, but your children can be part of people that will help Nigeria to become great again. Your children, even you, and I'm happy. And they don't know the family. Kò sí kankan ní tí ó ra lè lọ́wọ́ nínú California Paradise City. Ìyẹn lásán máa ń jẹ́ kí inú mi dùn. One of my greatest fans here. He bought 1,000 acres and he gave me extra 4 clients. All of them bought 1,000 acres. In that California Paradise City, politically we can move forward. Business-wise, we can shake the whole world. Because California Paradise City, it is a citadel of upliftment and favor, progress, luxury. Láwọn olóṣì ẹ̀dá nínú ibẹ̀, àwọn olóríire la nínú ibẹ̀. How can we team up to make Nigeria great again? Tó bá jẹ́ pé nítorí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tó bá jẹ́ pé nítorí aims and objectives Lizzy Anjorin lẹ ṣe fẹ́ rán àwọn ọmọ yín lọ sí ẹ̀wọ̀n ikú òjijì, I stand gidigba. Tí mi ò bá ti lù yán jìbìtì, tí mi bá ti gbowó lọ́wọ́ èèyàn, I am fine. Adótòṣì Amebo Gistlover, ẹ jẹ́ ká listen sí Fọlá. Kí n tó listen sí Fọlá, ẹ jẹ́ ká gbọ́ kíní ìtàn. Ẹ jẹ́ ká gbọ́. Ọkàn àbí 2 hours kan wá fi ba ojú ẹ̀ jẹ́. Nǹkan tó fẹ́ ṣe fún nìyẹn. Ẹ̀yin náà wo gbogbo ó ń sọ nìyà. Síyẹ̀tì náà ẹ̀ẹ́dẹ̀ dúró tó tẹ̀ fi lè bá màá yẹn fà á. Ẹ sà ẹ mọ máa tó bá fà á yìí kò sẹ́ni tó lè kó màá yẹn. Báwo ni? Kó má ládùúgbò. Àmọ̀rí sísà mi dáàdi wa mọ bí èèyàn tí èèyàn bá rí èèyàn bá sọ̀rọ̀ ìṣètì ìdéyàn lè commit suicide. Ọ̀dọ̀ àǹtí Àmọ̀rí ni mo lọ. Iṣẹ́ àwòdọ̀ fún mi ní àwọn shows kan tó ṣe. Iṣẹ́ àwòdọ̀ kẹjọ kẹyàpọ̀ èdè. Ó jẹ́ kí ogun mi tó ti tó. Jẹ́ kó ogun mi ẹjọ́ mélòó. Abo Ilé pọ̀. káàbù ọmọ lójú abẹ́ wọn. Ilé pọ̀. Ilé pọ̀. Báyìí sàwọn èèyàn bóyá ká tún máa tẹ̀ wọ́n létí wọn pé kó jẹ́ kó ogun mi. Kò ní Kó jẹ́ kí ogun mi tó ti tó. kọ́ má jẹ́ kó gún mi. Màá rí iṣẹ́ ilé náà sí ọ̀dọ̀ mi. Kò ní kọ́ má jẹ́ kó gún mi. We are here to expose them. Nǹkan tó kàn yà mí lẹ́nu pé ṣé ò ta gbọ́ tán yẹn. Inú mi dùn wípé àwọn èèyàn mú òótọ́ wọ́n dẹ̀ mẹ́ni tó ń ṣèkà. Now, Adótòṣì Amebo Gistlover, the failed actress. Máa bọ̀. Orílẹ̀. Mo bọ̀. Ẹ jẹ́ kí a lọ ṣíṣú wa. Ẹ jẹ́ ká gbádùn Fọlá sọ kankan. Fọlá sọ kankan kó tó sọ yẹn. Mo fẹ́ gbé wá. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ̀yà ó fẹ́ fi níṣẹ́ ẹlẹ́yà ń gbà yẹn òun nìkan.
Fọlá ó ní mo fẹ́ fi ẹ́ ṣe lẹ́yà nígbà yẹn. Ẹ bá mi rí sí ẹ̀ṣọ́ yìí. Ẹ bá mi rí sí ẹ̀ṣọ́ yìí. Ẹ bá mi rí sí ẹ̀ṣọ́ yìí. A fẹ́ gbé fídíò Fọlá kan wá. Fúnra rẹ̀ ló ṣe o, kò sẹ́ni tó bá ṣe o. Fúnra Fọlá ló ṣiṣẹ́ yẹn. Ẹ jẹ́ ká. Fọlá ni mo fẹ́ fò òṣèlè yàǹgbà yìí. Ẹ jẹ́ ká gbọ́. Tó ṣe òun náà ṣe máa ń sọ wípé first to do no dey pain. O fẹ́ fi mí ṣe lẹ́yà, o fẹ́ fi mí prove pé kò mọ mi rí náà, kò ṣe kinní kan, ó kàn help ẹ̀ ó ṣe kinní kan nígbà tó wá rìkọ́dù rẹ̀. Èmi wá rìkọ́dù ẹ̀ Fọlá. Ṣo lè fún wa lẹ́rìí ibi tí mo ti rìkọ́dù ẹ̀? Ṣo lè fún wa ní ẹ̀rí ibi tí mo ti ever pè ẹ́ rí? Fọlá, so èmi tí mò ń sanwó ilé ẹ̀, èmi ni mo fẹ́ fi ẹ́ ṣẹ̀sín. Èmi tí mò ń bọ́ ìwọ àtàwọn ọmọ ẹ̀ ni mo fẹ́ fi ẹ́ ṣẹ̀sín Fọlá. Àbí Àdótòṣì Gistlover, the failed actress, orí bíi ká ní pé success Lizzy Anjorin ó ń fòun ṣẹ̀sín. Fọlá. Ṣé ìwọ gangan ni mo fi ṣe sí ṣá? Ó dẹ̀ confirm èmi àti Mr. Lawal àtijọ́ wà 15 years before you met Mr. Lawal. Fọlá, after you met Mr. Lawal, can you provide evidence against me? Ṣé o mọ̀ pé nínú àwọn audio ẹ̀ kan, jẹ́ kí n tún audio ẹ̀ kan gbé wá. Tí mi ò bá tún audio ẹ̀ yẹn play, a lè wà carried away. A lè wà carried away. Jẹ́ kí n tún audio ẹ̀ yìí gbé wá. Jẹ́ kí n tún audio ẹ̀ yìí gbé wá. Audio ẹ̀ yìí máa pè wá. Jẹ́ kí n tún gbé wá. Audio yẹn. Ẹ gbà mí láyè ká máa gbé audio yìí ká máa fi open floor ká tó máa play voice Fọlá.